allegedly ẹ gbọ́ kí ni baba Mohbad fi ṣe Ìyábọ̀ Òjó tó fi pè é ní ọmọ àlè, kí ni baba Mohbad fi ṣe Ìyábọ̀ Òjó tó fi pè é lọ́mọ àlè. Mo rò pé ẹ̀ ń wo ẹ ti rí statement yẹn báyẹn lójú screen. Ẹ má gbàgbé pé mo sọ ní fídíò mi wípé ọ̀pọ̀lọpọ̀ àṣírí ló sì wà lọ́wọ́ VDM tó sì wà lọ́wọ́ ẹ̀ nípa ọ̀rọ̀ justice for Mohbad yìí, because nígbà tí VDM ti ráyè wọ WhatsApp group wọn yẹn, gbogbo conversation wọn pátá ni VDM ló screenshot jáde, ààrẹ ló jù síta yìí, ààrẹ lè lè tẹ̀rí gbogbo everything pátá. And then àwọn èèyàn tó wá ń béèrè wípé kí ló lè mú woman yìí allegedly ni o pé baba Mohbad ní ọmọ àlè, ṣé ká sọ wípé bí àwọn ti ṣe DNA ni tí wọ́n fẹ́ yí wípé àbíkílẹ̀ yìí rí sí, because wípé there was a time tí ìyá Mohbad sọ nípa yẹn allegedly again wípé kì í ṣe baba Mohbad ló ń bí Mohbad fún, káwọn èèyàn fi parí wọ́n gbà yẹn pé òun bí ẹ̀dá kó sọ bẹ́ẹ̀. Now kó má lọ jẹ́ wípé ìyá Mohbad ti jẹ́wọ́ fún Wùmí tí Wùmí padà sọ fún godmother ẹ̀, tàbí kó má jẹ́ pé ìyá Mohbad gan fúnra ẹ̀ ló jẹ́ fún godmother wípé baba Mohbad kọ́ ló ń bí Mohbad fún o, kó má jẹ́ pé ìyẹn ló máa padà fà á tí ẹ̀jẹ̀ Liam òfin ní padà bá ti baba Mohbad ni. Because tó bá jẹ́ pé lóòótọ́ ni wọ́n ń gbèjà baba Mohbad tí wọ́n tẹ̀ fẹ́ bá wá justice fún ọmọ ẹ̀, wọn kò yẹ ká máa bàjà bó ṣe ń bàjà yìí, kò dẹ̀ yẹ kí wọ́n kó máa bínú sí i. Kí ló lè fà á ọmọ èèyàn kú ẹni ẹ fẹ́ bá wá justice fún ọmọ ẹ̀ ń pè lọ́mọ rẹ̀, ẹ ti pé nǹkan kan wà ń bẹ́ẹ̀, ẹ ti pé nǹkan kan bẹ́ẹ̀. Ṣùgbọ́n nǹkan tó tẹ̀ wá dùn mí kí mo ṣe mọ̀ wípé ìjọba wa wàláhì èèyàn dáadáa ni wọ́n ni, mo ṣe mọ̀ pé àwọn aráàlú gan dáadáa, mo fi Ọlọ́run bá ṣe lẹ́rìí. Nísìnyí mo sọ bẹ́ẹ̀ ni pé lábẹ́ comment section a sì rí àwọn kan tí wọ́n tún sì ń ṣépè fún bàbá. ọmọ èèyàn kú nífọ̀nàfọ̀sù bẹ́ẹ̀ yẹn, ọmọ èèyàn kú nífọ̀nàfọ̀sù bẹ́ẹ̀ yẹn, ó ń sáré wípé kóun mẹ́ni tó hàn ọmọ nílé mu, ẹnì kan ń ṣépè fún, ẹni kí ló ń bá ká gan, ẹnì kan tiẹ̀ sọ oníṣẹ́ Mohbad kọ́ máa kú ni, irú ẹni tó sọ bẹ́ẹ̀ lágbára Ọlọ́run nǹkan yẹn máa ṣẹlẹ̀ sí. So àwòyá lè sọ̀rọ̀ ọ̀rọ̀ bẹ́ẹ̀ yẹn sí, because mi rò pé àwọn èèyàn ọ̀pọ̀lọpọ̀ ní òní làákàyè lábẹ́ comment section. I swear to God who created me, ẹ dẹ̀ máa bú ìjọba, ẹ dẹ̀ máa bú ìjọba wípé ìjọba ni ò dá. Sẹ́yìn náà dá, ṣé ẹ̀yin náà dá? Ta ló lè gbàdúrà kí òun rí irú nǹkan dààmú bàbá Mohbad lọ́wọ́lọ́wọ́? Just imagine kẹ́dẹ̀ máa sọ, ẹnìkan tiẹ̀ sọ wípé kí wá ló wà ní pé Ìyábọ̀ pé bàbá Mohbad lọ́wọ́. ẹni pé apart from pé bàbá Mohbad lọ́mọ àlè gan, ẹ̀dùn wo statement mi tó ń kọ sáńdà ọ̀rọ̀ yẹn bíi pé ọkọ̀ tó ti lọ bàbá Mohbad sí kí ni ló ń juwọ́ sí, definitely wọ́n ti mọ ibi tí ọ̀rọ̀ máa wó sí. Kátẹ̀ wá tún ọ̀rọ̀ age, ṣé lọ́rọ̀ age according to our tradition and culture in Yorùbá land, sẹ́nìkan gbọ́dọ̀ pé àgbàlagbà lọ́mọ àlè, àgbàlagbà tó jẹ lọ, so oníràtì láìtì ẹni tó bá kọ́ nílé so yẹ kó pe àgbàlagbà tó jùlọ lọ́mọ àlè. But àwọn èèyàn onírònú yẹn, àwọn èèyàn onírònú yẹn because mo máa ń sọ̀rọ̀ kan wà láìtàláì ẹ̀bùn tó scarce jù ní làákàyè kò kọjú orí. dáhùn ẹgbẹ́ máa rágbàlagbà mi ó máa comment sórí tábẹ́ fídíò mi, but ẹ bá ní nǹkan tó máa comment ẹ máa wò pé ilé natural normally tó ẹni tó bá ní làákàyè òbí comment nǹkan mẹ́rin. bẹ́ẹ̀ ṣe jù mí lọ ní èjì yìí sà, ẹ̀yin dáàdì tẹ̀ ń wò mí, ẹ̀yin mọ́mí tẹ̀ ń wò mí, bẹ́ẹ̀ ṣe jù mí lọ ní èjì yìí sọ̀rọ̀ lè pọ̀ ẹ̀mí àti yín papọ̀ kí n wá pè yín normal kí n yín dòṣà. bẹ́ẹ̀ ṣe jù mí lọ tó yẹ pọ̀ ọ̀pọ̀lọpọ̀ yín tó bí mi yìí normally ṣé ó bójúmu kí n kò sí kí lè rí sí ọ̀rọ̀ yìí, then kí ló dé tí ó fi kọrú ọ̀rọ̀ yẹn nínú group yẹn, tí ọ̀rọ̀ yẹn bá lè ń jáde láàrin wọn ní group yẹn, ó mì pọ̀ ọ̀pọ̀lọpọ̀ àṣírí ló ti wà lọ́wọ́ wọn nínú group yẹn. ẹ fi lóyún lábẹ́ comment section. This is Adomade.